Àwa ẹlẹ́sìn Mùsùlùmí àti ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì pẹ̀lú ti àbáláyé tá a wà lórílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ Yorùbá. Kinní kan tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká mọ̀ ni wípé lásìkò yìí bá a bá ń tanra wa jẹ ló kù, kò sẹ́ni tó safe o. Kò dẹ̀ sí ibì kankan tó safe. Àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní northern part of Nigeria lókè ọ̀yà lọ́hùn ló ń jẹ́ ká máa rí i pé kò sẹ́ni tó safe. Wàhálà ńlá ń ṣẹlẹ̀ ní north, kò sí ní tá a fẹ́ ṣe sí i. Ọ̀pọ̀lọpọ̀ wa la máa sọ wípé Ọlọ́run ló mú wọn. Bẹ́ẹ̀ ni, wàhálà tí wọ́n fà síra wọn lọ́rùn ni, agbára wọn ò ká mọ́. Ó rọrùn fún wọn torí wọ́n ti jọ ń gbé. Northerners, Haúsá, Fúlàní, àárín ara wọn ni wọ́n ti múra wọn jẹ. Ṣùgbọ́n nígbà táwọn people yìí tí wọ́n máa bẹ̀rẹ̀ wàhálà tí wọ́n máa kó wọn wọlé, táwọn Fúlàní tí wọ́n jọ ń gbé máa bẹ̀rẹ̀ terrorism, táwọn emirs wọn kọ̀ọ̀kan pẹ̀lú àwọn Gumi tí wọ́n dẹ̀ ń sọ wípé wọn kì í ṣe terrorist, àwọn northern soldier bí northern freedom fighter ni wọ́n. Gbogbo ìgbà yẹn wọn mọ̀ pé yóò padà bẹ́yìn yọ. Wọn mọ̀ pé wọ́n padà ṣìwàhù. Nísìnyí wọ́n ti bẹ̀rẹ̀ pẹ̀lú wọn. Ṣẹ̀pọ́n bẹ̀rẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n ibi tí wọ́n gbà bẹ̀rẹ̀ ní ìsìn pẹ̀lú àwọn Mùsùlùmí ni. Àwọn emirs ò safe. Àwọn Islamic scholars ò safe. Then ní north, torí àwọn kan ní kò sí ìlú tí ò sí terrorist. Kí ló dé táwọn èèyàn fẹ́ràn àti máa tanra wa jẹ? Àwọn ará ilẹ̀ Amẹ́ríkà àti àwọn other countries sọ pé ìran Fúlàní ni ìran terrorist tó burú jù lágbàáyé. Àwọn làwọn dẹ̀ pè ní wọ́n Nàìjíríà tí wọ́n kó wọn mọ́ wa. Àwa dẹ̀ mọ́ ń béèrè wípé north tí wọ́n ń sọ ìta ló ní. Èèyàn méjì ṣáà lè jẹ́, èèyàn méjì ò lè jẹ́ kán máa tanra wọn náà. Wọ́n pa Fúlàní pọ̀ mọ́ àwọn Haúsá ni. Haúsá ló nílẹ̀ nínú history. Bí bẹ́ẹ̀ kọ́, ẹ béèrè níbo nílẹ̀ àwọn Fúlàní tí ń da Nàìjíríà láàmú. Wọn Haúsá ò lè da Nàìjíríà láàmú tó báyìí. Àwọn militias àwọn Fúlàní tí wọ́n fẹ́ sọ orílẹ̀-èdè Nàìjíríà di ìlú wọn láti ayé Usman Dan Fodio, àwọn ni wọ́n ń pa àwọn Haúsá. Fúlàní ò lè pa Fúlàní o. Kò dẹ̀ rọrùn ká Haúsá dìde kán náà fẹ́ máa pa Fúlàní, ṣùgbọ́n wọ́n ti di nǹkan kan náà. Torí wọ́n ti pè wọ́n pọ̀, wọ́n ti pín wọn pọ̀. Ara ẹ̀ náà nìkan fi dìde ńjọ́ kan tó ní Yorùbá Fúlàní. Nínú interview kan tí mo wò lórí station kan, ó láwọn Yorùbá Fúlàní. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ṣé ìrọ́gbọ́n tí wọ́n dá fáwọn Haúsá, tí wọ́n fi ẹ̀sìn tí wọ́n fi tàn wọ́n, wọ́n gba culture wọn lọ́wọ́ wọn, wọ́n gba èdè wọn lọ́wọ́ wọn, wọ́n gba palace wọn lọ́wọ́ wọn, wọ́n á fi àwọn tiwọn síbẹ̀. Kí ló tún ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí? Wọ́n tó ti mú àwọn family kan náà 3. Ọwọ́ á tún lọ jẹ́ àwọn Quranic memorizer, àwọn ọmọ tó máa ń ka Quran dáadáa yẹn tó jẹ́ Haúsá. Wọ́n sì ń béèrè 8 million owó ransom. Ṣé Fúlàní lè kí Fúlàní mọ́lẹ̀ kó sì jẹ́ Mùsùlùmí kán sì máa béèrè ransom? Tí wọ́n bá ti jọ ṣèdè síra wọn ti parí. Then kí ló dé tí àwọn tó ń ṣolórí wa tí wọ́n dẹ̀ mọ̀ pé amalgamation ti expire, if it is not for selfishness, tí wọ́n yìí ń pè wá ní one Nigeria? Ká wípé amalgamation ò tíì expire, tá a bá rẹ́ lòmíì tó ní a kì í ṣe one Nigeria, wọ́n lè gbé. Ṣùgbọ́n with amalgamation tó ti expire, ẹ̀yin olórí wa ẹ fẹ́ rule without Nigeria torí national cake ni. Ẹ dẹ̀ mọ̀ wípé àwọn people yìí tí wọ́n fi ṣàríà sínú constitution ní 1999, àwọn ológun tí wọ́n gbé lọ́básanjọ́ lọ́wọ́, ẹ mọ̀ wípé wọ́n ní mission, wọ́n dẹ̀ lájẹ̀ndà. Ó ṣe wá jẹ́ àsìkò tí ọmọ Yorùbá wà ń bẹ̀ ni wọ́n carry out agenda wọn àti mission wọn. Tí wọ́n bá dẹ̀ fi rí ṣe, wọ́n sọ ọmọ Yorùbá yẹn lẹ́nu. Torí ẹ̀yà Ìgbò ò ní fojú rẹ̀ wo ọmọ Yorùbá tó wà ń bẹ̀. Bí ẹ ṣe pọ̀ ní house ni wọ́n ṣe ń da house láàmú. Nígbà tá a ti ń gbà fún wọn bọ̀
gẹ́gẹ́ bá a ṣe gbọ́ nínú ìtàn tí wọ́n ń láwọn làwọn pọ̀ jù ní north. Ìtí ò tó ẹyọ kan wọ́n ń pín fún wọn wọ́n ń pín sọ́nà 10. Ìtó tó 10 ń bí wọ́n ò fi sójú kan. Who is deceiving who? Irú òṣèlú wo là ń bá wọn ṣe? Nígbà tí irú kan máa tún lọ kidnap àwọn ọmọ kéékèèké tí ń ka Quran nínú fámìlì kan náà 3 Quranic memorizer tí wọ́n kó 3, kí ni wọn ò lè ṣe tí wọ́n bá ní ààyè ẹ̀ láti wọ south ń bí báyìí. Ìwọ ń pera rẹ̀ mùsùlùmí, Fúlàní tí ò lè kírun lẹ́yìn ẹ̀, àwọn lòun ṣe ẹgbẹ́ wọn, àwọn lòun gbà láàyè, àwọn lòun sọ pé ṣẹ̀ríà ni tí ò bá sí ṣẹ̀ríà. Dúró ná, who are you supporting, God or Fulani? Terrorists or northerners? Kì í ṣe pé à ń pìtì wọn bí wọ́n ṣe ń kóra wọn tí wọ́n ń para wọn. Gàmbàrí pa Fúlàní, wọ́n ní ọ̀lẹ́jọ́ ní, ṣùgbọ́n Fúlàní ló ń pa Gàmbàrí báyìí. No, ṣe bí àwọn terrorists wọ́n lè sọ pé terrorists Fúlàní terrorists, northerners náà la máa sọ, kán máa ràn láàrin ara wọn. Ṣùgbọ́n ta ni yóò gba Nàìjíríà kúrò lọ́wọ́ ogun terrorist? Àpìtì wọn. Ṣùgbọ́n tá à ń sọ kọ́mọ Yorùbá ó lè mọ̀ ní wípé ẹ̀yin Yorùbá, àwa Yorùbá, ààyè ṣàríà ò gbọ́dọ̀ wọlé sí orílẹ̀-èdè wa nílò Yorùbá ń bí. Mo gbọ́ bó bá jẹ́ lóòótọ́ ni allegedly wọ́n ní àwọn àgbà Yorùbá bá àwọn ọ̀dọ́ àwọn northerners àti Igbo ṣe ìpàdé pọ̀. Èmi ò mọ̀ lórí kíni o, tó bá jẹ́ òótọ́ ni. Ṣùgbọ́n ẹ̀yin àgbà Yorùbá, tẹ́ bá fẹ́ bá èèyàn ṣèpàdé pọ̀, tó bá jẹ́ àwọn tá a jọ wà ní southern part, kì bá da gbogbo ìpàdé tẹ́ bá ṣe pẹ̀lú northerners, ẹ fẹ̀dí ara yín síta ni o. Kò sí àlàáfíà tẹ́ lè rí láti ara wọn o. Kò sí o. Ṣáwọn tí wọ́n gbé Hisbah police dìde fáǹfààní ara wọn láti fi máa threaten àwọn Kìrìsìtẹ́nì, láti fi mú ṣàríà tí ò sínú constitution dúró, tí wọ́n dẹ̀ fẹ́ pa constitution orílẹ̀-èdè Nàìjíríà láti fi ṣàríà rọ́pò. Ṣé àwọn yẹn tí wọ́n ní state police ò ní ṣiṣẹ́, tí wọ́n gba state police láàyè, tí àwọn ò dẹ̀ mọ̀ dí tí wọ́n fi compulsory state police for security, ó lè jẹ́ constitutional right o, ó lè jẹ́ wọ́n ń lo agbára, wọ́n ń lo po, ṣùgbọ́n tí ọ̀rọ̀ state police tí ò bá lè ṣe, ẹ mọ̀ pé wàhálà ni. Tí state police bá tún wá ṣe, kí la assurance pé people yóò ní máa tún lọ pa wọ́n nítorí agbára àti àwọn tó ti gbàbọ̀dè tó wà láàrin àwọn tó ń ṣèjọba. Ṣé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà, ṣé ẹ mọ̀ pé terrorist office wà, terrorist inú igbó wà o, terrorist office níbi tí wọ́n ti ń plan bá a ṣe fẹ́ pa terrorist inú igbó, bá a ṣe fẹ́ pa wọ́n rí ọ̀nà tá a fẹ́ gbà, tinú ọ́fíìsì nínú àwọn tó ń sponsor wọn náà ni ó máa fún wọn lábọ̀ o. Ẹ rántí ayé Jonathan tí wọ́n ní àwọn òyìnbó US tí wọ́n fẹ́ gba àwọn ọmọ Chibok gẹ̀ẹ́lẹ̀, tí wọ́n ṣèpàdé wípé àwọn máa flee Tinubu, gbogbo àwọn terrorist yẹn ló máa sùn, wọ́n á fi escape àwọn tí wọ́n gbé. Ẹ rántí pé ńgbà táwọn yẹn máa débẹ̀ wọ́n ti lo nose mask. Ẹni tí ó ṣẹ́gun terrorist á ṣẹ́gun tó ọ́fíìsì. Ṣẹ́rípa àti ṣe nǹkan. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ jẹ́ mùsùlùmí àgàgà, wọ́n kó àwọn tó ń ka Quran 3, wọ́n ń béèrè 8 million. Tọ́wọ́ wọn bá tẹ̀wọ́ tó jẹ́ Yorùbá, Haúsá nìyẹn o. Bó bá tẹ̀ sì jẹ́ Fúlàní ẹgbẹ́ wọn náà, tá a bá mọ̀ kán mọ́ bínú, ká sọ pé Fúlàní gbé Fúlàní, ó ní kó wá san ransom, ṣé ká jọ máa tanra wa? Ká máa deceive ara wa. Kí la fi jọ mọ̀ ẹ̀yà? Gúbí ní ká kọ́ bá ṣe jọ máa gbé. Ta ló máa arrest terrorist lórílẹ̀-èdè tá a wà yìí? Bákan ni wọ́n ṣe ń sanwó ransom yẹn o. Wọ́n ní àwọn ẹ̀rọ ayélujára o. Gúmi níjọba máa ń pa gbogbo ibi tán wà torúkọ wọn o. Bá a gbàgbọ́ problem tiwa nìyẹn, kí Nàìjíríà ó ti dáa ni. Mo gbàgbọ́ problem tèmi nìyẹn. Ọlọ́pàá wo station wo ni wọ́n fẹ́ arrest terrorist lọ? Bó la ṣe fẹ́ bọ́ ńbẹ̀? Àwọn wo lọ́jọ́ wo la fẹ́ mọ àwọn tó ń sponsor wọn?
nígbà Buhari wà láyé ó ní we cannot expose them, they are our people. Ẹ lọ Google ẹ̀. Yorùbá corporation la nídìí o, ìfọwọ́sowọ́pọ̀ la nílò o. Bẹ́ẹ̀ bá retí ẹnikẹ́ni pàápàá jùlọ ọmọ wa ni yóò dà gbogbo wa lẹ̀ Yorùbá tó bọ́ ní kálukú lọ́wọ́ yóò tọ̀tọ̀ ń kálukú ní tiẹ̀ bá o. Kò dẹ̀ sẹ́ni tó da òkúta sínú gúgúrú wa kọjú àwọn tẹ́rọ́rìstì tí àwọn Gúmí tí wọ́n láwọn ń bá negotiate tí wọ́n ń pè ní Fulani tí àwọn àjọ àgbáyé gbé jáde wípé number 4 ni wọ́n lórílẹ̀‐èdè àgbáláyé, number 4 ní Nàìjíríà nínú ìlú tí Afemisofo tó ti bayé wọn jẹ́, nínú ìlú tí ẹ̀mí ti ń sùn lójoojúmọ́ tí ẹ̀jẹ̀ dẹ̀ ti ń sàn tí ó kọjá bá wọn kẹ́dùn lọ. Lẹ́yìn ìgbà tí ó bá ṣẹlẹ̀ tán ẹ̀yìn ìgbà ẹlẹ́mọ̀gbà bá wọn kẹ́dùn wọn a máa wá solution. Gọ́vnà Plateau ní òun máa make sure pé wọn ò sin òkú wọn papọ̀. Àlẹ́ èèyàn kọ́ ẹni wọn ò sí pọ̀. Bájá bá jòkó èèyàn tẹ́já jòkó èèyàn bí wọ́n bá sin èèyàn ṣé ẹ̀mí ẹ̀ máa padà ni? Ṣé rí nǹkan tá a kan? A máa pàdé ara wa lórí ètò ńgbà mi. Bitter truth ni ẹni tó bá wù ní kó gbọ́. Ṣùgbọ́n ọmọ Yorùbá, ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ̀yin lọ́balọ́ba, à ń sọ àwọn emirs àwọn pípù yóò fi wọ́n lẹ̀ bó tiẹ̀ jẹ́ pé wọ́n ti ń jẹjú àwọn náà tí wọ́n fọwọ́ ara wọn fà ní. Ṣẹ́yìn náà fẹ́ fọwọ́ ara yín fà. Wọ́n á lé yín bí ìjìgá. Wọ́n á fi emir rọ́pò. Emir kúkú ti wà láàrin yín. Yóò gbàbọ̀dè tí ó sọ bí wọ́n ṣe mú oníkálukú yín. Òkú fẹ́ràn yín tẹ́lẹ̀. Èbékejì ẹ̀ ló ní kán máa kó àwọn ọmọ ilé kí ó bí ẹ ṣe ń yìnbọn. Síbẹ̀ ọmọ ilé kí ó sì wà lọ́dọ̀ ẹ̀. Àwọn òbí wọn ò lọ mú wọn. Àwọn bíi àwọn onírí àwọn òye. Ẹ̀sìn tẹ́ ẹ ní kí àwọn èèyàn gbà tipátipá tẹ́ ń torí ẹ̀ pa ènìyàn ẹ dẹ̀ pé lẹ́sìn àlàáfíà. Bó bá wá jẹ́ sìn àlàáfíà a jẹ́ pé ẹ̀yin gan lẹ̀ kì í ṣe ní àlàáfíà lẹ́yìn tẹ́ ń pa èèyàn tọ́lọ́hun ò sì rán yín tẹ́ ẹ̀ sì lè dá èèrà. Wọ́n ti já àwọn mẹ́ta gbé o nínú àwọn ọmọ tó mọ Kùránì kà dáadáa nínú ẹbí kan náà 8 million naira ni. Bí wọ́n bá jíwọ́ náà gbé wàá sọ wọn pé Mùsùlùmí ni ẹ́. Wọ́n wá bí ẹ léèrè wípé irú Mùsùlùmí èwo ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wò wá.